hardly subscribed on our YouTube channel. See how to. Click on the subscribe button below this video. Also click on the bell beside it. That will notify you once we drop a new video. Thank you. Àjọkẹ́ Adé lórí Àjọkẹ́ Adé olórí baálé rẹ̀ ń kọ́ olórí Àjọkẹ́ Adé olórí baálé rẹ̀ ń kọ́ olórí Àjọkẹ́ Adé Àlímọ́tù wá gbúra sí ìgbà ẹ máa yọjú kọ̀ọ̀kan Àlímọ́tù wá gbúra sí olólùfẹ́ wa wọ́n sọ pé Àlímọ́tù 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 ayáwa sí Àlímọ́tù Àlímọ́tù ọkọ̀ wá sí Àlímọ́tù Àlímọ́tù. Ìyá àlíyá Làtífátù Làtífátù aya ọ̀làs Làtífátù Làtífátù wọ́n dàbí sẹ́gbẹ́sàbúrò Làtífátù Làtífátù ẹ̀rọ pẹ̀lú ìyàwó ẹ̀ Làtífátù ìyàtọ̀ àtọ̀yù Làtífátù ìyàtọ̀ àtọ̀yù Làtífátù. Orí tó kẹ́dùn bí nìyíǹgọ̀ orí tó kẹ́ Saoti yàrá fáńsọ̀ ọ̀wà nínú Kánò níbi ọ̀ṣẹ́ orí tó kẹ́ nínú òbí ilẹ̀ lólùfẹ́ sálámù ní ọdún ẹbí Àsáyìnkẹ́ 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 ẹbí Àsáyìnkẹ́ Àsáyìnkẹ́ Àyìnkẹ́ Àsáyìnkẹ́ Àyìnkẹ́ Àsáyìnkẹ́ Àyìnkẹ́ Àsáyìnkẹ́ Àyìnkẹ́ Àsáyìnkẹ́ Àsáyìnkẹ́ ó yá oyin ní o 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 oyin ní oyin lọ́lá oyin ní o oyin ní o oyin ní Àyíṣà sí oyin ní o oyin ní o oyin lọ́ládà oyin ní o oyin ní o Àyíṣà sí oyin ní o oyin lọ́lá oyin ní o oyin ní o Àyíṣà sí oyin ní o. Nothing nǹkan kò fi sá wèrè fúnra káwọn náà fi sá ọ̀pọ̀lọpọ̀ ṣubú lóògbé wèrè náà fi sá. Oṣù olùkọ́ ọ̀fíìsà òṣèwọ́ àrọ̀ àrọ̀ ọ̀fíìsà. Mùsùlùmí fásitì mi kọ́ Làbàkẹ́ Adé Làbàkẹ́ Adé Làbàkẹ́ Adé ẹ̀dá kí Mùsùlùmí máa tún mi o ẹ̀dá kí Mùsùlùmí máa tún mi Làbàkẹ́ Adé ẹ̀dá kí Mùsùlùmí máa tún mi o. Ẹ̀kí Mùsùlùmí máa tún Làbàkẹ́ Adé. Fatima fún ọkọ nǹkan nítorí sílẹ̀ Fatima. Bintu 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 Fatima. Ṣé Bintu Fatima. Bintu Fatima. Jẹ̀rà wọ́n sí bèbí sí bèbí. Ẹ̀dá jẹ̀rà wọ́n sí bèbí sí bèbí. 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 I want to be baby,
Esther ọ̀fọlọ́yìn Kristi lòun ni Esther ó ti mú mi gbàgbé bàbá ìbáríkà bàbá Esther ó ti mú mi gbàgbé bàbá ọdún tó gbàgbọ́ àṣewọ́rọ́ ní iṣẹ́ olúwa Esther ọlá tí wọn kò tó jẹ́ àṣewọ́rọ́ ní iṣẹ́ olúwa Esther ọba tí wọn kò tó jẹ́ abíyẹ̀ kọ́ cameraman ìbòyìn ìpa àtàkàtà ìjọra ọkọ ìyàwó tí ń bọ̀ lọ́nà ọlọ́ọ̀ta mọ́jọ́rò. Alhaji Abdulrazak bàbá yín abalẹ̀ Alhaji Abdulrazak bàbá wọn sọ̀rọ̀ ìyá rẹ̀ wá sàlámù àrílẹ̀lẹ́sì Alhaji Razaki Razaki Alhaji Razaki ẹ̀ṣọ́ Razaki sọ̀rọ̀ àrẹwà Razaki bó ṣe bàbá Fàrídà ó Fàrídà bàbá Fàrídà mi Fàrídà